Mo kí wa káàbọ̀ sórí ètò iṣẹ́ mi òwò mi lórí ìtàkùn Nua Media. Lórí ètò yìí ni a ó ti máa fi ọ̀rọ̀ wá àwọn oníṣẹ́ ọwọ́, oníṣòwò àti òṣìṣẹ́ gbogbo lẹ́nu wò kí a bá lè máa rán ara wa létí wípé ẹ̀tọ́ ni fún wa láti ṣiṣẹ́ àbí láti ṣe òwò kí ebi má bàa pa wá. Ẹ máa bá wa ká lọ. Orúkọ mi ni ṣínáìkè Olúwaseun. Iṣẹ́ káwọ̀ ìṣòwò yàn láàyè láti ṣe. 2 years nísìn. Ìjọ kan wà tí mo lọ pe máa kan pé kán bá mi move mọ́tò. Tọ́ lọ move ẹ̀ sábẹ́ trailer. Ṣé lórí mi lọ́kọ́ já ìgbé gbàgbàgbàgbà. Ibi ló ṣẹlẹ̀. Àṣà gbé mọ́tò yẹn lọ síbi tó máa ti gbé ṣe kọ́ṣáà ṣe. Ìgbà tó máa dijọ́ kejì mo ṣáà bá wọn negotiate pé iye tó máa repair mọ́tò yẹn. Wọ́n á sọ fún mi pé 12,000 wọ́n á ní òkè. Àtúndẹ̀ máa dijọ́ kejì ṣe náà sọ fún mi pé ọ̀tọ̀ tún lẹ́ni tó máa lọ màá ní ẹ̀ bá ti sọ gbogbo eléyìí papọ̀. Dojúkọ yẹn ṣáà ń gbà yẹn ṣáà ó ṣe mí bí ìgbà tẹ̀ wí mi tẹ̀ fi ṣẹ́ yẹn lẹ́gbẹ̀ẹ́ kí ló ṣẹlẹ̀ kí ní nǹkan tó ṣe pé kìnìún tó ní mọ́tò gan kò tẹ̀ tó wá fún mi 1 naira èmi mo tó wá fojú èmi mo fi owó àpò mi tí mo ti fi ṣe. Mo dúpẹ́ pé mo fi rán àwọn ọmọ mi níléèwé tàbí tí nǹkan náà bá dẹ̀ ṣẹlẹ̀ mo dẹ̀ máa mú sílẹ̀ àwọn ọmọ ẹ̀gbọ́n mi náà tí ó kú mo dúpẹ́ náà pé máa ń ṣẹ́tù wọn máa ń fún wọn lówó nídìí ẹ̀ ṣẹlẹ̀ tó fi ń tún lé ìyá mi náà ṣe lọ díẹ̀díẹ̀. Àmọ̀ràn mi fún àwọn ọ̀dọ́ ni wípé kán ṣiṣẹ́ tí Ọlọ́run fọwọ́ sí bí irú iṣẹ́ tí mò ń ṣe yìí náà sí èmi náà rí i pé Ọlọ́run fọwọ́ sí. Iṣẹ́ mi, òwò mi, ohun àmúyangàn mi, òun náà ni car wash. Nua Media.